Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún láròjinlẹ̀. O ní láti ní ọgbọ́n kó ní àròjinlẹ̀ kó tó lè gbọ́ program mi. Ẹ dẹ̀ kú afẹ́rẹ́ yìí, ẹ kú bí wẹ́lẹ́ mo mọ bí ṣe máa sọ, ẹ ṣáà kú afẹ́rẹ́ ta wà yìí. Ìtẹ̀síwájú lórí òtítọ́, àwò àti orúkọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi mú ṣe máa sọ àwọn program tí mò ń ṣe lẹ́nu jẹ́ ẹ máa bá mi táàgì àwọn official, àwọn òṣìṣẹ́ ìjọba tí ó jẹ́ ọmọ Yorùbá tó wà nídìí ìjọba, tó wà ní òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ ìjọba. Ẹ bá mi táàgì wọn. Ẹ jọ̀ọ́ gómìnà gbogbo ilẹ̀ Yorùbá pátá àti aṣíwájú ààrẹ ilẹ̀ wa. Ṣé rí òtítọ́ ló máa lékè. Ó ti pẹ́ tí ìran Yorùbá ti ń jẹ̀yà bọ̀, tó yẹ pé níbi màdàrú, níbi àìṣòtítọ́, níbi kí àwọn ọmọ onílẹ̀, kí àwọn ọmọ àlè, kí àwọn ọmọ àtọ̀húnrìnwá kó máa gbalẹ̀ lọ́wọ́ ọmọ onílẹ̀. Nǹkan tó dẹ̀ máa ń ṣe àwọn ọmọ Yorùbá ni pé a máa ń ta nǹkan wa, a máa ń gbé nǹkan ní wa tá a bá ti need owó. Ojú wa ti ràn jù. Gbogbo most àwọn ọmọ Yorùbá pátá ojú wa ti ràn jù. But thank God, mo dúpẹ́ fún ìjọba tó wà bẹ́ẹ̀ sí. Ṣé rí gbogbo ẹ̀yin ọmọ onílẹ̀ pátá tó yẹ pé nítorí pé ẹ kàwé, àsìkò tó yẹ kẹ́ kàwé, ogun lẹ fi ń ṣe, ogun lẹ ń jà. Àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n kàwé, àwọn population tó kàwé yìí, ẹ̀yin tó lò tí ẹ̀ ń jagun fáwọn pípọ̀ yìí pẹ̀lú ògùn, pẹ̀lú agbára tẹ́ fi jagun, tẹ́ fi gba ibì kan. Tí ọbẹ̀ bẹ̀ bá jiná tán, ọmọ wa ní ẹ̀yin ò mọ̀wé kọ́, ẹ̀ mọ̀wé kà. Àwọn tó mọ̀wé kọ́, tó mọ̀wé kà ló máa wá gbé wá sórí yín. Ṣé rí ìwé kíkà ń gbà mí, ó máa ń affect life àsìkò, especially àsìkò tá a wà yìí. Ẹ rí a ti wà lásìkò tẹ́ pé tó bá ń fayá àlá ò máa fayá àyàsẹ̀. Tí o bá ti mọyàn, tí o bá ti ní connection, tí o bá ka ìwé, tí o bá ti wò kó tó lè ríṣẹ́, because àánú Ọlọ́run làwọn èèyàn fi ń ríṣẹ́ sí yìí. Example sí o kàwé, o ka gbogbo Cambridge, o ní PhD, o ní HOD, gbogbo nǹkan dídí ló ní. Ó wá lọ síbi tó ti lọ wáṣẹ́. Nígbà tó débẹ̀, nígbà tó máa wo credential ẹ, wọ́n rò pé ìwé tó ti kà ó pọ̀ ju iṣẹ́ tó wà níbí báyìí lọ. Wọ́n wá sọ fún wọn pé o lè manage ẹ̀. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí í sọ òyìnbó. Wọn ò ní gbà ẹ̀ torí ẹni tó fẹ́ gba ẹ̀ gan, ẹni tó ṣe interview fún ẹ gan, ìwé tó ń gà gan kò ju O level àbí HND àbí ND lọ. Ìwọ kẹ̀dẹ̀ ó ti ka Cambridge, ó ní doctorate, ó ní gbogbo ẹ̀, ó wá lọ wáṣẹ́ sọ́dọ̀ ẹ̀, kò ní gbà ẹ̀. Ó fẹ́ gbaṣẹ́ mọ́ lọ́wọ́ àbí? Ibẹ̀ kọ́ ni mò ń lọ. À ń sọ̀rọ̀ nípa òtítọ́, àwò àti orúkọ. Ṣé ẹ mọ̀ pé tí ẹ bá dé àwọn àdúgbò kan ní ilẹ̀ Èkó yìí, tí ẹ bá gbọ́ surname, àwọn bíi Coker, àwọn bíi Williams, àwọn surname, ẹ máa ti mọ̀ pé ọmọ bíbà yìí làwọn tó ń jẹ́ bíbà yìí. Ọlọ́gbọ́n o, olóye o. So oríta bẹ̀ yẹn, ẹ̀yin ọmọ àtọ̀húnrìnwá, ẹ̀yin lẹ̀ ń control bẹ̀ yẹn nítorí pé àwọn ọmọ onílẹ̀ gangan wọ́n ti ta ilé wọn, wọn ò kàwé, ẹ ti lé wọn dà sí ìgboro, ẹ ti lé wọn dà sí ìgbẹ́. Ẹ dẹ̀ mọ ìtàn ilẹ̀. Wọ́n ní Olúwa ló nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, kò ń ṣe bẹ́ẹ̀ mọ́ o. Olúwa ló nílẹ̀ àtàwọn tó mọ̀ tán ẹ̀ ní. Nítorí pé àwọn ọmọ onílẹ̀, bàbá wọn nígbà tó ń bulẹ̀ fún àwọn bàbá ńlá bàbá yìí kò sí àkọọ́lẹ̀. Nítorí pé àwọn bàbá ti rán yín lọ sílé ìwé, ó dẹ̀ tètè join the politics. Nítorí àwọn ọmọ onílẹ̀ wọn ò kàwé, ó wá fi ọgbọ́n agbára ìjọba ó fi gbalẹ̀ lọ́wọ́ onílẹ̀. Bí àlọ́ bá lọ, àbọ̀ ń bọ̀ o. Ṣé rí ní àdúgbò kan tí ẹ bá rí religion wà nínú nǹkan tó ń affect wa ní Nàìjíríà àti ní aspect politics. Bẹ́ẹ̀ ni ó wà ń bẹ́ẹ̀, because ní àdúgbò kan wọ́n á máa sọ pé Christian ni ẹ má dìbò fún, Muslim ni ẹ má dìbò fún. Whereas ọmọ onílẹ̀ gangan tó jẹ́ ọmọ indigene gangan, nítorí ẹ̀sìn lẹ ṣe máa disqualify yẹ, nítorí tribalism lẹ ṣe máa disqualify yẹ. Yes, àwọn èèyàn kan ti fèèyàn mímọ̀ sọ̀rọ̀.
nítorí wọ́n fẹ́ jogún kógún wọ́n máa wá pa ìtànkítàn, wọ́n máa wá máa pa ìtànkítàn fún àwọn ọmọ onílé àtàwọn ọmọ onílẹ̀ nítorí kò láàkọọ́lẹ̀. Kí ló fẹ́ fi prove ẹ̀? Kí ló fẹ́ fi prove ẹ̀? Ẹlòmíì wà báyìí ní ìlú tó ti ń dé adé, ìlú tó ti ń jẹ oyè, ìwọ̀n bàbá ńlá bàbá ẹ̀ òkè tó ń joyè ń bẹ̀ bẹ̀ nítorí pé o ní owó, nítorí pé o ní agbára ìjọba, nítorí pé o mọ̀yàn, o wá lé àwọn ọmọ onílẹ̀, o lé wọn dà sí ìgboro, lé wọn dà sí ìgboro. Mi ò blame wọn, ọmọ onílẹ̀ ni máa blame ẹ̀yin náà nítorí nǹkan tẹ́ fẹ́ jẹ ẹ̀dẹ̀ gbogbo àwọn bàbá yín tà. Mo máa ń wo ẹ̀rí Yorùbá tó ní pé ọmọ tí a ò kọ́ òun ló máa gbélé ta kọ́tà. Mò ń wo àwọn tó ti ta ilẹ̀ bàbá wọn ní àdúgbò tó bí yín sí, ní àdúgbò tó forí yín sọ̀kalẹ̀ sí, nítorí pé ẹ ní ìdòwó, nítorí ìpọ́njú ẹ̀dẹ̀ ta ní àdúgbò tó wá tí wọ́n bí ẹ sí tí bàbá ẹ nílé sí wá di àlejò náà àdúgbò yẹn wọ́n wá fọwọ́ lálẹ̀ fún ẹ. Mo mọ nínú constitution, I don't know, maybe it's true or not, I don't know how true it is, pé àdúgbò tó bá ti ní property o ní access láti jáde fún anything politics àbí kíní kan mi ò mọ̀, I don't know how true it is, yeah, but tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ládùúgbò tó bí ẹ sí tí bàbá ẹ tó forí bàbá ẹ wá wò òkú bàbá yẹn lọ ibẹ̀ kọ́ ni mò ń bọ̀. À ń sọ̀rọ̀ nípa orúkọ, òtítọ́, àwò àti orúkọ. Ṣé rí orúkọ tẹ́ ń wò yẹn, orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ, àgbà òní ò bá ṣe sọ. Ó ti yé, ìrínisí nìṣe ni lọ́jọ́, ilé là ń wò ká tó sọmọ lórúkọ. Tó bá wò nǹkan tó attach mọ́ orúkọ, ẹlòmíì máa pé wo tí ìbá ṣe pé orúkọ bàbá mi tí mi ò fẹ́ bàjẹ́ kí ni mi ò lè ṣe. Bẹ́ẹ̀ ni, torí orúkọ tí àwọn ènìyàn ti build, orúkọ táwọn ènìyàn ti build because pé ẹ ní ìdòwó, because ẹ̀rí mi ò dẹ̀ tó wá blame wọn náà ìmọ̀ náà ṣe wọ́n ní pé àwọn bàbá tó máa ń sọ pé kí ọmọ tó jẹ ogún màá jọgbọ̀n, lóòótọ́ ni kọ́mọ tó jogún wàá jọgbọ̀n lóòótọ́, but ọmọ tí ò kọ́ yìí náà òun ló máa gbélé tó kọ́tà. Ẹ kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó yè kéré. Nǹkan tí ò bá ti ní o ò lè fúnyàn. Ṣé bí Muslim tó ní mẹ́lọ lọ́hùn wí, mẹ́tọ́ lọ́hùn wí náà lóòótọ́, ṣé o lè ṣe déédéé láàrin aya méjì? Ìwọ tí ò ní ẹ̀kọ́, bàbá tó bí ẹ ò kọ́ ẹ lẹ́kọ̀ọ́, ìyá tó bí ẹ ò kọ́ ẹ lẹ́kọ̀ọ́, ìwọ náà lọ fúnyàn lóyún, o fẹ́ obìnrin sílé, ìwọ náà wá believe pé o ti tó tán nítorí pé o ti ń provide. Ṣé o bẹ́ẹ̀ fi pé o ti ń fúnyàwó ẹ lówó oúnjẹ àbí o ti ń bóbìnrin gbé, ìwọ náà ti ń rán ọmọ lọ school, o ti wá rò pé o wà responsible nìyẹn. Tí ẹ bá mọ nǹkan tí ẹlòmíì go through nínú marriage nítorí pé kí ló pẹ́ ilé bàbá ọmọ mi máa kú sí, mi ò fẹ́ kọ́ sọ pé mo fẹ́ kọ́ máa bá mi kà. Ìgbéyàwó another topic entirely ni ó wà mo ti ṣe, but continuity ẹ̀ ṣì ń bọ̀. Marriage kò ń ṣe nǹkan tí yàn kọ́ kò kì í ṣe àsáwọ̀ tẹ́lẹ̀ bá kọ́ máa wọ ẹlòmíì tó máa bá ẹ kà tó máa bá ẹ kà tó máa bá ẹ kà. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. Mò ń sọ̀rọ̀ nípa òtítọ́, àwò àti orúkọ. Má bà orúkọ ìdílé ẹ jẹ́, má bà orúkọ ẹbí yín jẹ́, kó má bàa padà di àlejò. Wọ́n ní tí wọ́n bá tara ilé ẹ̀ lọ́pọ̀ kò lè rà lọ́wọ́n mọ́. Ó fi ibi tó bí ẹ lẹ̀, ibòmíì tó bá lọ o ò lè jẹ́ champion bẹ́ẹ̀, ó bá àwọn kan bẹ́ẹ̀ kó dẹ̀ tó lè gain ground níbẹ̀, ó máa dá síwájú kó tó tẹ̀lẹ̀ tútù. Àdúgbò tó bí ẹ sí tó dàgbà sí àfi tó bá hùwà bàjẹ́ ńbẹ̀, tí àwọn bàbá tó bí ẹ bá ní orúkọ gidi ní àdúgbò yẹn kò fàdúgbò yẹn lẹ̀. Ẹ̀yin olówó, ẹ̀yin politician, gbogbo ẹ̀yin alágbára pátá, ṣé ẹ rántí pé wọ́n sọ pé ẹran tí wàá so òun ló máa já ìtí wọn so, ẹran tí wọn ò so òun ló máa já ìtí wọn so. Àwọn ọmọ tí ń tẹ òbóyè ń kọ́ yẹn, àwọn ọmọ tẹ́ ẹ̀kọ́ yìí ló máa padà rọ́ọ̀bù wọn, ló máa pa wọ́n, nítorí pé most owó tó yẹ kẹ́ fi ṣe àǹfààní fún àdúgbò tó yẹ kí ìwọ nìkan dẹ̀ ń dáná, ó dẹ̀ ní pé o kéwú, ó dẹ̀ ní pé o lọ sí mosque, ó dẹ̀ ní pé o pé wọ́n ní pé ṣé idil kaomi kadimuhu, ṣé àdìsí ni ẹ̀nà ọ̀nùpé àná mi sọ pé ṣé idil kaomi kadimuhu, aṣíwájú ìjọ gẹ́gẹ́ bí ìbọ̀ ìlú ẹ kó jẹ́ fún ìjọ. Ní pé aṣíwájú ìwọ tó bá jẹ́ aṣíwájú fún ìjọ, ìwọ ló yẹ kó máa sin ìjọ, but àwa làwa ń sin ẹ̀yin dẹ̀ ló yẹ kẹ́ máa sìn wá. Ṣé ìwà tẹ́ ẹ̀ ń wù yìí ṣe bí ẹni tó máa ní ọ̀lọ́pẹ́, ṣé ẹ ṣe bí ẹni pé ọ̀hún wà láàrin ìgbà tí ẹ̀yin politician ẹ̀yin alágbára yìí, ṣé ẹ máa ń ṣe bí ẹni pé ọ̀hún wà, ṣé bìlíìfù nù ọ̀hún tẹ́sọpọ̀ wà àjọ náà, ṣé bìlíìfù nù ẹ̀ òkè láàrin ìmọ̀ àti ẹ lé sí mi lé sí ẹ.
ó hùwà ìbàjẹ́ nígbà tó wà òun balẹ̀ ọlọ́run jẹ́ òun hùwà ìbàjẹ́ corruption òun gba tọmọlọ́mọ jẹ́ òfin tún tiẹ̀ ṣe ó wá di kẹ̀rẹ́kẹ̀rẹ́ ó kù díẹ̀ tó fẹ́ kú àbó kù díẹ̀ tó fẹ́ fẹ̀yìntì ó wá nípò kọ́ mọ́ṣáláṣí onípò commerce onípò lọ Mẹ́kà onípò gbàwẹ̀ Ramadan ọlọ́run ti dáríjì ẹ̀ àwọn ọ̀ṣẹ̀dá tó bá tiwọn jẹ́ ńkọ́ ọlọ́run ló máa ṣèdájọ́ lóòótọ́ náà ọlọ́run ló máa ṣèdájọ́ but irọ́ ló ń pa bá lọ àbọ̀ ń bọ̀ tí wọ́n bá mọ̀ nǹkan ọlọ́run Olódùmarè olúwa wà lóòótọ́ kí ló dé tẹ̀ ń ba ilẹ̀ ọlọ́run jẹ́ ọ̀tá fàsókè oyídé borí bọ́ba yóò rí ẹ̀tọ́ ń wú ẹ̀ nípa ìkọ́ tí mò ń sọ nípa orúkọ àwọn orúkọ kan wà ní ilẹ̀ Yorùbá tí ẹ bá gbọ́ orúkọ yẹn ní ìtumọ̀ nílẹ̀ Yorùbá ẹ lọ wádìí identity yín ẹ má sì torí pé ẹ gba ẹ̀sìn kẹsàn identity yín nù we have our own identity gbọ́ bó orúkọ ẹ ṣe sound ìyá ń pìyẹ̀ lórúkọ báyìí kí ni sọ́ọ̀nìmù yín kí ló bí sọ́ọ̀nìmù yín nítorí pé ẹ gba ẹ̀sìn òkè kí lẹ̀ ń jẹ́ òun jẹ́ Fáyẹmí òun jẹ́ Fábùmí òun jẹ́ Babárimísá òun jẹ́ Ọlásùnkànmí òun jẹ́ Ṣóbàndé òun jẹ́ Olú Olú àwọn orúkọ kan wà tí o bá lọ wá ìdí orúkọ yẹn Ifá sọ̀rọ̀ nípa orúkọ yẹn Ifá túmọ̀ orúkọ yẹn akíkanjú làwọn baba ńlá baba wa ìṣesí ló fi ń fúnyàn lórúkọ ìwọ tó ń jẹ́ Balógun ìbá lórí ogun nìyẹn ìbá lórí ogun ló ń jẹ́ akíkanjú làwọn tó bí ẹ lọ́mọ ìwọ tẹ́ pé òun jẹ́ Ògúnyẹmí Ògúnkù ológun like ọmọ Ògún nìyí Ṣàngóbùnmi Ṣàngó kínní kan Ẹ̀fúnbùnmi kínní kan àwọn orúkọ kan wà pé lọ gbọ́ nǹkan tó ń du orúkọ yẹn mo kí ẹnìkan ní Facebook ẹni yẹn náà tó bá máa ń kọ́ ọkùnrin ẹni yẹn sọ ni mo àwọn jẹ́ ajíwọ̀ tútù tẹ bá dẹ̀ mọ̀ ajíwọ̀ tútù má rọ gbígbóná tẹ bá kí oríkè yìí síwájú wàá mọ̀ pé ẹ̀rí àfi tó bá jẹ́ olórí má mu gàrí tó bá kí oríkì ìdílé ẹlòmíì fún ẹ wàá máa vibrate torí ìṣesí ẹ máa wà nù oríkì yẹn but because you don't know who you are and you don't want to find who you are ẹ ṣàkíyèsí ara yín ẹ jẹ́ ká máa náà kíyèsí ara wa ìdílé wo ló ti wá kí ni orúkọ ẹbí yín ẹlòmíì wà nítorí nǹkan tó fẹ́ jẹ́ ó dẹ̀ fẹ́ bà ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ̀ jẹ́ tó owó lẹ́gbọ̀dì wà wọ́n ní owó ló ń bójú ọmọ ìyá jẹ́ ẹ ti wá títorí ẹ ti ta ọjọ́ ọ̀la ẹlòmíì wá ṣẹ́rí lẹ́ẹ̀kan sí ìjọba tó wà ń bẹ̀ yìí ẹ̀yin ìjọba náà ẹ jọ ẹ bá wa ebi ń pa àwọn èèyàn sọ́fà àwọn èèyàn ẹ rí tí àwọn èèyàn bá ń hùwà ìbàjẹ́ tí ẹ bá mú wọn tẹ bá fìyà jẹ wọn àwọn tó ń ṣe dáadáa kí lè rí àwọn kí lè máa ń fún àwọn tó ń ṣe dáadáa Yorùbá mi ò yé yín ìjọba ẹ ṣe òfin sìn yìí kí àwọn èèyàn tó lu òfin ẹ fi ọwọ́ òfin ẹ fi mú wọn àwọn tí wọn ò lu òfin kí ni géènì wọn kò sí so nígbà mo ṣe wé kò gbè mí olówó kankan ó ní owó kan ìkánú ni ẹ̀yin ìjọba ẹ ti jẹ́ kó rí sọ àwọn èèyàn ṣe báyìí èèyàn ṣiṣẹ́ ó ń ṣàfù fún ìjọba ẹ fúnlẹ̀ tó ẹ dẹ̀ fẹ́ kó ṣòótọ́ tẹ bá wá mu ẹ máa fọwọ́ òfin mu àwọn tí wá ṣòótọ́ tó sì yín fún odidi ọdún àti oṣù gbogbo ẹ owó ìfẹ̀yìntì wọn ẹ tún sọ ọmọ pé ìjọba tó wà bẹ́ẹ̀ máa ṣiṣẹ́ ọgbọ̀n pẹ̀lú ẹ̀ náà ẹ tí ìgbé èpò kúrò ní àlìkámọ̀ gbogbo àwọn tẹ́ ń gbé ìbọn fún pátá wọ́n sì fi ìbọn rọ́ọ̀bù o wọ́n sì fi ìbọn yín rọ́ọ̀bù o ẹ̀yin ìjọba gbogbo àwọn tẹ́ ń gbé ìbọn fún pátá gẹ́gẹ́ bí aṣojú yín wọ́n ní agbèfọ́ba ò kì í jẹ̀bi ọlọ́gbọ́n nìkan ni mo pè agbèfọ́ba tí ò kì í jẹ̀bi tẹ́ gbé ìbọn fún wọ́n fi ìbọn yẹn wọ́n fi oppress àwọn citizen wọ́n fi ìbọn yẹn wọ́n fi ń gba ẹ̀bí wọ́n fi ń gba ààrẹ wọn gbà lọ́wọ́ ẹlẹ́bi ọmọ agbẹ́rì fáláre ẹ̀bí ọmọ àgbẹ̀ fáláre aláre ọmọ ó ti yẹ yín kan ní mò ń sọ ẹ jọ ẹ bá wa rí sí i gbogbo àwọn oníbọn pátá ẹ check balance wọn ẹ yẹ èpò kúrò ní àlìkámọ̀ wọn kí báwo lẹ ṣe wá lè yọ èpò yẹn kúrò ní àlìkámọ̀ ẹ fún wọn lówó ẹ jẹ́ kó mọ̀ pé wọ́n ń sin ìlú ẹ jẹ́ kó mọ̀ pé wọ́n ń sin ìjọba ẹ tẹ́ gbébọn fún lọ́wọ́ kó máa ṣọ́ wa kó lọ mú ọ̀daràn ohun ìyàwó ẹ̀ ò tí ì jẹun ó máa sanwó sukú ọmọ ìbànújẹ́ ló fi ń lọ ó máa fi ìbọn ó máa fi oppress ẹ̀ tó lọ tó bá kan ó lè pa ó lè rọ́ọ̀bù ẹ̀ ó lè manipulate he can do and undo ẹ jọ ìjọba ọlọ́gbọ́n nìkan ló lè understand ọ̀rọ̀ tí mo sọ gbọ́ àwọn tẹ́ ẹ̀ kó bọ̀ fún pátá tẹ́ nìkan máa ṣojú yín lóòótọ́ agbèfọ́bọ ò kì í jẹ̀bi ẹ ní jẹ̀bi ayé irinṣẹ́ ìjọba ò dẹ̀ ní kọjú sí ní bọ́ọ̀dù ẹ tún check wọn délẹ̀ wọ́n sì fi obtain
nítorí pé tẹ bá wọn jà nǹkan tẹ bá sọ fún yín lẹ máa gbọ́. ẹ jọ̀ọ́ ní pàápàá jùlọ gbogbo àwọn amòfin wa pátá, ẹ jọ̀ọ́ ẹ bá a rí sí wọn o, ìyà ń jẹ àwọn èèyàn o. ẹ gbé ìlú tá à ń gbé tí amòfin tó dè wá tá amòfin tó tú wa. Mò ń bọ̀, mi ò tí ì dé.